Aláròyé máa wí o. Ọọ̀ni kọ lẹ́tà sí ọ̀gá àwọn ọlọ́pàá, èyí lohun tó ṣẹlẹ̀. Ọọ̀ni tilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì ti kọ lẹ́tà sí ọ̀gá àgbà pátápátá fúnléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókùn lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn Ọ̀ṣun tí wọ́n wà lákọlò wọn. Eléyìí kò ṣe lẹ́yìn bí àwọn ìyàwó àwọn tí ọlọ́pàá kó ọ̀hún ṣe kẹ́gbàjarè lọ sáàfin ọba Ògúnwùsì fúngbà kejì pé kí kábíyèsí bá wọn dá sí ọ̀rọ̀ náà kí wọ́n sì tú àwọn èèyàn ọ̀hún sílẹ̀. Wọ́n ní ìyà ìmọ̀dí làwọn ọkọ àwọn ń jẹ. Ọọ̀ni, ẹni tí ọba Lùfẹ̀ ọba Ìdòwú Ọláníyì Adédùwúrà gbẹnusọ fún, fi àwọn obìnrin yìí lọ́kàn balẹ̀ pé òun ti kọ lẹ́tà sí Ẹgbẹ́tókùn láti ṣíjú àánú wo àwọn èèyàn náà. Kábíyèsí fi dá wọn lójú wípé láìpẹ́ wọn yóò gbọ́ èsì ayọ̀ láti Àbújá nítorí òun kò ní dúró rárá lórí ọ̀rọ̀ náà. Ṣáájú nínú àròyé ọ̀kan lára wọn, ìyẹn Adémọ́lá Aminat, ni ló ti ṣàlàyé pé láti ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2025 tí àwọn ọlọ́pàá ti kó àwọn òṣìṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun, nínú èyí tí ọkọ òun wà, ní nǹkan kò ti rọrùn fún òun mọ́. Wọ́n ní yàtọ̀ sí bùkátà inú ilé àti ti ilé ìwé tó ti fẹ́ yọ ilé ayé lẹ́mìí òun, àwọn ọmọ òun kò jẹ́ kí òun sinmi pẹ̀lú ìbéèrè wípé ibo ni bàbá àwọn wà. Àbẹ̀ gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ṣàánú wa, a kò lè ṣe nǹkan kan mọ́. À ń bẹ ìjọba àpapọ̀ kí wọ́n jọ̀wọ́ yọ̀ǹda àwọn ọkọ wa fún wa. Ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ni wọ́n ń jẹ. À ń bẹ ìjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí, kí wọ́n tú àwọn ọkọ wa sílẹ̀. Láti bí oṣù 5 tí wọ́n ti wà níbẹ̀, nǹkan kò rọrùn fún wa o. Àwọn ọmọ wa kò láyọ̀, bẹ́ẹ̀ làwọn ọkọ wa gan kò gbádùn níbi tí wọ́n wà mọ́. Wọ́n sọ wípé ká fọkànbalẹ̀ lójoojúmọ́ ni, a kò rí nǹkan kan, ẹ jọ̀ọ́ ẹ bá wa tú wọn sílẹ̀. A kò fẹ́ kó di eléyìí tí a máa wá s'Àbújá lé lórí. Ìyáàfin Ajíbóyè Olúṣọlá ní tirẹ̀ sọ wípé à ń bẹ ìjọba lókè kí wọ́n tú àwọn ọkọ wa sílẹ̀. Wọn kò ṣẹ̀ rárá, iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe. Wọn kò láǹfààní láti ṣe ojúṣe wọn nínú ilé mọ́. Wọn ò gbébọn, wọn ò pààyàn, a kò rí wọn bá sọ̀rọ̀ mọ́. Ó ti tó gẹ́ o, ẹ bá wa fi wọ́n sílẹ̀, ebi ń pa wá, a kò rí owó iléèwé àwọn ọmọ wa san, ẹ ṣàánú wa. Ohun tí gbogbo wọn tẹnu mọ́ ni wípé púpọ̀ àwọn Àmọ̀tẹ́kùn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìlú Akínlàlú ni wọ́n ti sá lọ, tó sì jẹ́ wípé àwọn tí kò mọwọ́ mẹsẹ̀ ni wọ́n jìyà ìmọ̀dí báyìí. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2025 ni wàhálà bẹ́ sílẹ̀ nílùú Akínlàlú tí wọ́n sì ní àwọn Àmọ̀tẹ́kùn yìnbọn pa èèyàn 3 nígbà tí ọ̀pọ̀lọpọ̀ farapa. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni ikọ̀ àwọn ọlọ́pàá láti ọ̀dọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì kó àwọn Àmọ̀tẹ́kùn nílùú Ilé-Ifẹ̀ àti l'Óṣogbo lọ sílùú Àbújá. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.